akéwùgbà góòdù dáa ó dùn rí dùn wò ọlọ́run ni èyí nǹkan tó níbínú èèyàn èyí nǹkan tó kéèyàn ó fi ọkọ tiẹ̀ lẹ̀ kó fi rìn wèrè tí ń rìn lẹ̀ kó máa lẹ irọ́ mọ́ pé ẹ tó pé ẹ̀ ń tó stù abẹ́ ẹ fẹ́ fẹ́ òun abáwálé ẹsẹ̀ yín òróró abẹ́ ẹsẹ̀ yín adìẹ Masha Allah ọlọ́run mọ̀ pé mi ò fẹ́ wọnú ọ̀rọ̀ lọ bá kàfílà àmọ́ kàfílà wo bí àwa ò pé kí akólólò mọ́ kí bàbá oníbàbá kó má ti mẹ́nu dọ́dọ̀ bàbá tiwa ńlá wá ń sọ kẹrù ó mara rẹ̀ lẹ́rú ẹ jẹ́ kí wọ́fà ó mara rẹ̀ pé ìwọ̀fà lòun àní kí jóyè kankan mọ̀ múra kó n fẹ́ mọ̀ ṣe bí ọba pé ewu yẹn àná ò bá tiẹ̀ wá yó ni ewu iyán tá a jẹ lánàá tá a wá fẹ́ wúléwú léni bí ò bá wá yó ẹni tó fẹ́ jẹ kan galutu gangan rẹ̀ ó yẹ kó bá yẹn lẹ́rù Kàfílátù Kaola à ń má gbà lẹ́gbọ̀n ni bí ò bá níbẹ̀ yín èèyàn ò tẹ̀ bíbàdí ò wọ́ ó yẹ kó ọmọ kékeré ó mẹni tó tó bàbá kókó bá tó kó tẹ́pọ̀n awọ rẹ̀ ò yújura wọn lọ ṣe a rí pé Ògúnlùntù ó ti bọ́ sínú omi báyìí ara rọ̀ Ògúnlùntù bọ́nú omi ara rọ̀ o àwọn oníkísìgìdì ó má ṣeré àṣejù àmọ́ sìgìdì tó bá ti fẹ́ tẹ́ ni kó ní kí wọ́n gbóhùn lodò lọ́wẹ̀ ẹ ti rí pé kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀ á ti pariwo rẹ̀ ibi tí wọ́n fẹ́ fi trẹ́ àti lọ kọlu ẹ̀mí Adébárí ọ̀kan lọ́mọ nìyẹn wọ́n á ní irọ́ ló ń pa ẹ sọ prógrámù ẹyọ kan tí ẹ̀mí àṣe tọkàn lọ́mọ ṣe tẹ́ ẹ̀ ní ẹ̀rí gidi wọ́n mọ̀ gbé sí screen báyìí ni èyí tó bá jẹ́ voice ẹ̀ mọ̀ gbọ́ káàkiri ni àmọ́ ọ̀nà àti kó bá òdodo àwọn gèfèrí Mẹ́kà táwọn náà ń wí fànàbí nìyẹn pé gbogbo tànàbí gbé dání wọ́n ní irọ́ ni àmọ́ kò sẹ́rí kò sọ̀rọ̀ lèmi tí mo challenge umuli fìtínà tí Ìbàdàn ẹlẹ́nu wo nígbà tí mọ́tò tẹ pure water mọ́lẹ̀ ẹ rí pé nígbà tó jáde kò lè di bọ́ǹkì tí mo sọ fún pé kó wá sọ a ní bàbá Istijaba bàbá Mariam Jubril tá a gbé fídíò rẹ̀ jáde tẹ́ rí inú òtẹ́ẹ̀lì ló ti ṣẹlẹ̀ obìnrin tó mú Jubril lọ bá Kaola onítìjú Kaola ẹni tí Kaola jù lọ ni tí Jubril sì jẹ́ ọmọọṣẹ́ fóun tí mo fẹ́ try láti state ni pé kẹ́rí bí sánmọ̀ ṣe jìnnà sílẹ̀ sí òun ló tún ti ọ̀rọ̀ bàbá Istijaba bọ̀ o bó sì ṣe tìbọ̀ àwòtún yẹn ìrànà rẹ̀ bàbá Istijaba tó ní kò fẹ́ yàwó mọ́ ó lóun lòun tún bẹ́ẹ̀ pé kó lọ fẹ́ yàwó ẹ ti rí bẹ́ẹ̀ tí Kaola ò bá lóyàn kéèyàn ó godó yóò lòlò tí ó godó tí wọ́n wá data pólìbò tó bá lóyàn títí ẹni tó mú lọ bá márìndọ̀tí ẹ jẹ́ mọ́ pé obìnrin yẹn ní márìndọ̀tí torí òun tún fàìn ju Kaola lọ ní àìmọye ọ̀nà ọmọọṣẹ́ rẹ̀ ló mú lọ bá Kaola lóòtẹ́ẹ̀lì pé ẹ jẹ́ excuse yín Alhaja ìgbà tó jẹ́ pọ́rọ̀ lẹ́ẹ̀fẹ́ bá a sọ ìgbà tó fi jáde ìgbà tí ó wọlé wọ́n ti gba pátá nídìí Alhaja wọ́n ti gba pátá nídìí Kaola Jubril ti kẹ́pọ̀n bò wà ṣẹbẹ́ gbọ́n tábúrò rẹ̀ wí Ṣèkíyù Ṣítù ọ̀tọ̀ lèyí tí Ṣèkíyù Ṣítù tún sọ pé lọ ṣe l'Ábùjá o ó ní wọ́n wá gbé kámẹ́rà sí báyìí wọ́n wá sọ pé máa la bí mo ṣe ń wí máa la àsákàrí nílá o Kaola máa la bí mo ṣe ń sọ máa la bí mo ṣe ń ta piano àkọ́kọ́ náà kí n tó ṣépè ní ìgbà tó lọ ṣe lánàá pẹ̀lú ọkùnrin míì lọ́ndà rúfù ọkùnrin ọkọ ẹ̀ tó fẹ́ nígbà tó lọ ṣe lánàá pẹ̀lú ọkùnrin míì tí ọkùnrin míì yẹn wá ń ya fídíò ẹ̀ lọ́wọ́ ibi tó ti ń ṣọ́ọ̀ṣì ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ mi ṣá ó lọ́kọ̀ ńlé Kaola lọ́kọ̀ ńlé ó wá ń ṣọ́ọ̀ṣì pẹ̀lú ọkùnrin míì kí ni yẹn wá dùn mọ́ débi pé Kaola wá mú àtàpàkù ọkùnrin yẹn ó gbé sẹ́nu tó bá wá mọ́ tó bá fẹ́ mọ́ tó pè àtàpàkù jẹ́ tún dá pé Babangida tó bá wá ní kò wá yí ẹ
fásitì àlù aláàzíkiri inkuntum láta alamun. Alhaja Kaola wá ti àtàpàkò yẹn bu ẹnu ó wá ń jẹ bí ó wá gbé sẹ́nu àtàpàkò. Alhaja Kaola ó wá gbé sẹ́nu ìyẹn ó wá ká Alhaja Kaola aládé bíi pé Alhaja Kaola ti wá gbàgbé ìyẹn wá mú fóònù báyìí ìyẹn wá fídíò bó bálájà pàpàlà bálájà Kaola ṣe ń jẹ àtàpàkò tó gbé sẹ́nu ọkùnrin wá gbé kámẹ́rà wọn fídíò báyìí ó yá máa jẹ bí mo ṣe ń kọrin máa gbá bí mo ṣe ń ta piano máa gbọ́ ìyẹn wá mú fóònù dání báyìí. ṣe bẹ́ẹ̀ gbọ́n tábúrò rẹ wí Ṣèkíù Ṣítù ọ̀tọ̀ lèyí tí Ṣèkíù Ṣítù tún sọ pé lọ ṣe l'Ábùjá o ó ní wọ́n wá gbé kámẹ́rà sí báyìí wọ́n wá sọ pé máa la bí mo ṣe ń wí máa la àsákàrí nílá o Kaola máa la bí mo ṣe ń sọ máa la bí mo ṣe ń ta piano Kaola jẹ́ òlọ́wà ṣe yìí dà tó yẹ kó jáde ìjáde tó tiẹ̀ jáde mo rò pé jáde pọ̀ fẹ́ túbá pé ohun tí kàkà kí sọ o òótọ́ ni mo lọ ṣe sìná o àmọ́ mo kó jẹ́ pé mi ò ṣe sìná mo kó jẹ́ Ọlọ́run wá dáríjì mí ẹ̀yin èèyàn ẹ̀yin náà dáríjì mí àgbàfà ti ṣe àgbàfà tó tún jẹ́ àlìkálí tí ń dájọ́ ẹ̀sìn wọ́n ti ṣe páwọn kó jẹ táwa ní ìwọ Muhammadu Rufai tí ò bá ti sẹ́rí kò sọ̀rọ̀ ni bàbá Istijaba tí ò fẹ́ yàwó mọ́ tá a bá sì ní parọ́ nínú pọmọpọmọ ọ̀gá làbúkè Kaola ń tọ́jú ọkùnrin bàbá ní pa irọ́ o gbogbo ntọ́ ẹ bá fẹ́ jẹ lẹ́ẹ̀jẹ o kọ́ ló fọ̀rùn kẹ́ pa rẹ̀ ìyá yẹn gbìyànjú lórí pé à ń lọ ra ìgbín à ń ra ẹran à ń ra pọ̀nmọ́ bí ó ṣe bọ́ ọkùnrin yónú amẹ́nu ni wọ́n ti ń jẹ́ ìdí ni wọ́n ti pọ̀ àdánfẹ́nu jẹun àdánfẹ́nu pọ̀ àwọn ò jẹ́ tí wọ́n yóò dibí àmọ́ tí pàálà bá tẹ́ wọn sórí bẹ́ẹ̀dì tán gbogbo tí wọ́n jẹ pátápátá ni wọ́n pọ̀ Sàráfà sọ bẹ́ẹ̀ àní tí ò bá ti sẹ́rí àní sọ̀rọ̀ ńbẹ̀ kí la fẹ́ sọ fún àní tá a fẹ́ gbà ńbẹ̀ Sàráfà sọ bẹ́ẹ̀ pé kódà ìgbà táwọn tún wà ní Mẹ́kà Kaola máa dóko bíi pé èèyàn ń lo paracetamol ní 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́ sẹ́wọ̀n báwọn dókítà ó ṣe kọ́ wọ́n kọ́ 2 wọ́n fàlà sí wọ́n kọ́ 2 wọ́n fàlà sí wọ́n fi 2 parí rẹ̀ 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́ tí Kaola bá tó bá rí bùkátà rẹ ti bíyá tó bá ti kan ọ̀rọ̀ oko ìwọ à ń ṣe mí àwọn ń gbà mí àti tí wàá fẹ́ mọ pẹ́ dú ìbọn ọba náà tọ́jú ọkùnrin tó bọ́ wọn yóò bá tó bá di pé wọn nísinmi mọ́ àfi pa pò lórí ìwọ nìkan mélòó lára rẹ ọ̀hún náà mo wá ìwọ náà dà Sàráfà ní táwọn bá tún dé Mẹ́kà Alhaja tún ṣe dìde lóru ni òun tún ti bá lórí òun pé Alhaja kí ló dé sọ fẹ́ pa mí tó bá sì mọ́kùnrin tó bá ní sọ fẹ́ pa mí obìnrin lè mímọ̀ tí mo wí bẹ́ẹ̀ pákẹ́ẹ̀tì kọ́ńdọ̀m gan 4 náà kó síbẹ̀ àwọn gan tún ti dínkù pé kẹ́ dín agbára yín kù wọ́n ti sọ di 3 ìgbẹ̀yìn bá wọn gúnyàn 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́ tí Kaola tó tún gba 2 lóru ẹ̀rí pé ó ti dọ́fàdósì paracetamol Sàráfà ní tó ń bá tó bálajà lórí òun yá ni ẹ dákun ó mọ wá sí orí burúkú ṣe yóò lọ wá yà burúkú ìyá wa Aisha nígbà tó bá fẹ́ súnmọ́ bàbá wa ànábì ó wà gbà láàyè ni báyé bí ewúrẹ́ ní bá lè jẹun là á ṣe bọ́ yóò má complain I complain o èmi mo ní nǹkan mi yóò bá tún mú Sàráfà gùn gbà Sàráfà rí pé ó ti lo àná òun ó ti ń lò ní òun kó má ba ọ̀la rẹ̀ jẹ́ ló fi kẹ́rù sọ́kọ̀ ṣé obìnrin máa tọ́jú ọkùnrin kọ́kùnrin ó sákù ń bẹ̀ ẹ wo lọ́ọ̀yà Ọ̀kọlà barista Ọ̀kọlà tó ṣẹlẹ̀ bíi bọ́ọ̀lù oníke yìí ẹ rí i pé lọ́ọ̀yà yóò ní làákàyè lórí ẹni tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ìyẹn x ẹ̀ bí tí mo fẹ́ k'Alhaja Kudi ó ti kẹ́kọ̀ọ́ nìyẹn báwọn olórí burúkú yìí ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ọ́fà wọn gbogbo àwọn asọ̀tẹ̀ àwọn afọ̀tẹ̀ báyé jẹ́ yìí Kaola ní yín bàbá Istijaba kó tiẹ̀ tún wá pupa irùngbọ̀n rẹ̀ tún wá pọ̀ Bàrí Alágúnmu sì gbẹ́nu tì barista Ọ̀rànú Ẹkùn ọkọ̀ ọ̀fọ̀ ọkọ̀ nárun wọ́n gbẹ́nu tì ìyàwó tẹ́lẹ̀ fẹ́ ní yín x tó lóun ò fẹ́ mọ́ bọ́ ẹbí léèrè wọn túká yóò lọ gbà ń bí gbà lọ́hùn ni ọkọ̀ kan òkun kọ́ńbọ́ọ̀dù ní Kaola a ní ẹbí léèrè
adìẹ ń yógun adìẹ ń pogún kí ló má ládìẹ gbé lọ sọ́jà pé òun fẹ́ tà á ọkọ Mariam àbúrò rẹ̀ ìjọ wo lẹ ṣe ìpínyà pé túká tó fi tún kan bàbá Istijaba onírùngbọ̀n yẹ́wúkẹ́ olùdá olùfàìn báyìí onísìnà àgbàlagbà màdé ṣe wájú pátákì bí ìkúnlẹ̀ gbẹgbà ẹ̀rí pé tẹ́yìn náà bá wò ó ẹ̀rí pé ó ti màgbà lẹ́gbọ̀n wọ́n bá tún bí ọ̀dà ni mo wí tí wọ́n bá bí ọ̀dà tún yí ọwọ́ wá sọ́dọ̀ Akéwùgbà Gold èyí tó kù nínú ọ̀rọ̀ ọ̀ tún gbọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gba Kaola níwọ̀ ẹ ti ba Muamala níwọ̀ pé kó ṣe jẹ́jẹ́ agídí ọlọ́ta kò tó tọmọ ọlọ pátágán bá rorò ọmọ ọlọ ó kọ́ lọ́gbọ́n ni gbogbo Muamala sọnù gbogbo òṣìtọ́ ń ṣe a ní yóò wá mọ kéjì kárù yóò wá mọ bàbá mi àfáàní bàbá mi àfáàní wọ́n bí mi dáa ju Tàòfíkì lọ wọ́n bí mi re ju Tàòfíkì lọ ilé tí wọ́n ti bí mi àfáàní bàbá tó bí bàbá a ní bàbá rẹ̀ ajẹ́ pé wọ́n tún bí ọ̀dà àjà náà mọ̀ọ́mọ̀ lọ nìyẹn torí bàbá ànábì ò kéwú bàbá tó bí bàbá ànábì ò kéwú kí wá lọ́lọ́run fún wa fi ń ròyìn ànábì dòní ju gbogbo ẹ̀dá ayé tí ẹ̀yin tẹ́lẹ̀ kéwú àbẹ́yìn tẹ́lẹ̀ jẹ́yàn lọ ọlọ́run tó wá sàá lẹ́sà ó ti sọ tálífù bá ga jòkó náà lọ bàbá ànábì ó gbẹ̀gbẹ́ rẹ̀ kọjá ni torí kò mọ̀ àní tí kàfílà fi ń yé wa nu àní wọ́n bí òun dá àmọ́ tó fi wọ́n alábùkù bàbá aláṣejù bàbá àṣetẹ́ ọ̀ọ́ni bẹ́gbẹ́ pé ọmọ tinú gbèsè ọmọ bọ́ sínú gbèsè ni àfi tó bá lọ tú gbogbo irọ́ àtètékété tó ń hun nípa ọmọ Akéwùgbẹ̀rú ń pa bàbá Akéwùgbà Gold yẹlẹ́yìn òróró èèyàn yẹ̀yẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń pè mí ẹ̀yin tẹ́ ń fi òun ránṣẹ́ sí mi pé kàkàkí dákun bàbá wa yọ ti bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ kú o ẹ rí pé mo tún rán padà sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé kẹ́ kìlọ̀ fún ìmáàmù tí kàfílà bá ti ń fi ọ̀rọ̀ wọn bọ inú ọ̀rọ̀ tẹ̀tẹ̀ tí ò bá ti fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ kó yẹra féwékéwé kí wọ́n pe kàfílà kó yọ ọ̀rọ̀ wọn kúrò nínú ọ̀rọ̀ ẹ kó tàwọn olórí burúkú èèyàn tó kù sí tóra mọ̀ wọ́n àmọ́ wọn gbogbo nǹkan pé ẹ̀nà sùúrù sí gbogbo nǹkan kọ́ lágbára sùúrù ká n tó bá gba gidi ẹjẹ́ afagidi ṣe n tó bá fi gba pẹ̀lẹ́ ẹjẹ́ àna pẹ̀lẹ́ ṣe n tó bá gba gidi tá a bá na sùúrù sí kò ní í ṣe é ṣe. ìbẹ́ rí pé ya Muamala síbẹ̀ rí bó ti ṣe jẹ́jẹ́ kàfílà ṣe nọ́mà kọ́ lè bá gun ọmọ ni àwọn onígbà ànígbà kọ́ fẹ́ fún ẹnu ẹ̀tẹ́ ẹnu ẹ̀gàn tó lórí burúkú ṣe kí ìṣítù ní tíṣà kí ìṣítù náà ṣe lélẹ́yìí o bàbá Akéwùgbà Gold ló gbà sílé tí wọ́n ń tọ́jú rẹ̀ jíjẹ mímu rẹ̀ epo bàbá yóò bín ata bàbá yóò bín yọ̀ wọ́n bín ìgbà tí wọ́n ti rí pé ṣe kí ìṣítù ti ń gba ọ̀nà míì yàtọ̀ sí nǹkan tí wọ́n là kalẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n là fún kò lè jáwó ó ṣe prógráàmù lọ́wọ́ ńjọ́ náà ni lóní bàbá Akéwùgbà Gold alábòsí ni yóò àfa ìmúra náà alábòsí ni yóò ló bẹ̀rẹ̀ sí gbé wọn ṣépè látàrí pé wọ́n ń pè ọ́ pé gbogbo ọ̀nà tó ń rìn kò í ṣe ọ̀nà ọ̀ ti mẹ́nu bá bi tí ò yẹ kọ́ mẹ́nu bá tí bàbá yìí ṣe òjú bẹ́ẹ̀ lọ o tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tí Sekiu Shittu sọ pátápátá ibi tó ti wá lọ tí ìgbín rẹ̀ ti fẹnu kó èpẹ̀ nínú Zone 2 ni ibẹ̀ náà ti ní wá dọ̀bálẹ̀ fún bàbá yìí tó rọ̀ ṣẹ̀wọ̀n ẹ̀rọ àkùnṣe èèyàn máa jàre kó tún lọ dọ̀bálẹ̀ wọ́n ń ba Akéwùgbà Gold lórúkọ jẹ́ ní o Sekiu Shittu dọ̀bálẹ̀ obìnrin atẹ̀yìntọ́ tó gbẹ́sẹ̀ lé lórí níwájú bàbá Akéwùgbà Gold ọmọ Akéwùgbà irú ọmọ àfi wàhálà tọrẹ ọmọ ayẹ balùwẹ̀ tí sokoto bàbá tó yẹ balùwẹ̀ tí hòhò Akéwùgbà Gold àwọn ní kàfílà náà tún wá bẹ̀rẹ̀ tiẹ̀ kó lọ rè mú jàlábíà ọmọ kéwú tó kéré jù ní gbogbo ilé kéwú lónìí kò sí ẹni tẹ́lẹ̀ náwó jàlábíà sí pé ń gbà tẹ̀tẹ̀ òpópó Akéwùgbà Gold ti lómi lẹ̀ kó tó dìgbà òjò báwo Sekiu ṣe wá ń pa irọ́ èmi kàkà kí ẹni Ọlọ́run èmi ni mo sọ Sekiu nírọ́ la bí baba dámọ̀ èmi ni mo sọ nílùú wa ní kọ́ńtírì tí mo wà ń bì báyìí màláìka làwọn wá ṣeré
mo wá mú fídíò Sekiu Shittu níbi tó ti ní òun sọ̀rọ̀ sí Wasiu Ayinde pé ẹ kó tó ẹ̀yìn àfà ẹ bọ́lẹ̀ náà nígbà bọ́dá sórí yín burú ni olótú wọ̀ wọ́n tún gbójú rẹ̀ pé yes sórí yín burú ni ẹ rí fídíò kan tó ṣe ń gbà yẹn pé sórí yín burú ní màláìka wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ màláìka wa ní ṣe ọ̀rọ̀ ẹni ilé mi ń kà kún pé òun gẹ́gẹ́gẹ́gẹ́ òun màláìka làwọ̀ wọn bí ìyálà ya ẹnìkan dá gbogbo tó bá pọ̀ pera rẹ̀ kọ́kọ́ ojú sí òun lórí stéèjì tóun ti fẹ́ ṣeré kọ́ mọ́ bí wọn pé àbórí yín burú ni ẹ̀sìn máa ṣe ẹ̀yìn lẹ́ni káwọn afá ó sọ̀kalẹ̀ sórí yín burú ni ṣé wọ́n to stéèjì fáwọn afá ni ibi ń tẹ́ ìjẹ̀lẹ̀ ń wáká ló fi ti pẹ́ ẹ̀dá aládùn àpàtì ibi ìtàlẹ̀ fúlání ẹ̀dá aládùn òfò afá àṣẹ mọ́ lọ sàdùn àpàtì afá àṣẹ dá aládùn àpàtì màláìka láwọn bọ́ìsì ó bò wọ́n ná tójú ti mú ni ámbẹ̀lẹ̀ ń tàṣe Wasiu Ayinde ẹni tọ́lọ́run ò bùn ní sùúrù kankan tí wọ́n ti nà ọ́ bolẹ̀ ẹnu tí gbin Sekiu Shittu fi bú òrìṣà náà ló tún wá lọ gba gàárì o ibẹ̀ ló tún ti lọ gba gàárì ńlẹ̀ Wasiu Ayinde ibẹ̀ ní ti lọ ń gba búrẹ́dì Ọlọ́run ò kẹ́yìn ọmọ akéwùgbẹ́rù ìṣẹ̀gbẹ́ yín ẹ jòkó jẹ́ anítẹ̀tẹ̀ òpópó ti lómi ńlẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀fẹ̀nu ba akéwùgbà góòdù jẹ́ ọba tó kẹ́ ọba tó dáa ó ti mọ̀ akéwùgbà góòdù ti travel both all over the world. Experience is the best teacher. Ó ti meet different dignity people in the whole world. Ẹ̀yin tẹ́ wá dákan mọ̀ ẹ wá fẹ́ kẹ́ni tó ga ó wálẹ̀ ọsàn tó ti pọ́n lẹ̀ yóò máa lẹ̀ lóko ẹni wọlá ìyá àti bàbá tó kẹ́ agbégbá gbòòrù tó bí tí wọ́n rẹ̀ títí tó fi dàgbà kó tó wá dolórúkọ nínú ayé tó kọ́ sòro níní lẹ́yìn fẹ́ nílẹ̀ ń bá tẹnìkan jẹ́ láti lórúkọ. Sekiu Shittu ba ayé àwọn èèyàn jẹ́ ni òun ló wá gbé analysis sì jáde ń sìn páwọn tó ń sọ̀rọ̀ fún ni wọ́n túbá àníṣe bí wọ́n ṣe ní ọ̀sọ́ ọ̀rọ̀ lọ́sọ̀ ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí wọ́n fún ní àwọ́dù ọ̀rọ̀ lọ́sọ̀ lọ kàgbákò ó ní Sekiu Shaitan dẹni tí lé ògbà ọ̀nà ògbà mọ́ ti ń sáká ọ̀rọ̀ iná ni ọlọ́ta ò ní rorò kó pàbọn ìdà ò ní rorò kó pàkọ̀ àmákọ̀ tó bá fojú dìdà yóò fàya ni dẹ́ẹ̀dẹ́ ni wọ́n ń pè ní mìràwọ̀ lédè ègùn ìjọ wọn ìjọ òpùrọ́ ni o àtọmọ bàbá alálùkíńbà dúdú ẹ̀rí gbogbo nǹkan tó lọ kọ́ nípa Ẹ̀mí Adébárẹ̀ ọ̀kan lọ́mọ tó lọ kọ́ sí airport ó kọ́ sáwọn immigration ìgbà tí wọ́n yẹ̀ di gbogbo rẹ̀ wò wọ́n rí i pé irọ́ bánsá ni sáwọn olórí ibú tí ń fún yín ní kálímọ̀ tẹ́ ń gbà náà ní àwọn abatẹnijẹ́ àmúdá Yẹ́sùfù ọ̀ní látùbọ̀tán ìdààmú dààbò yóò máa bá ọ yóò bọ́ tàwọn ọmọ ẹ wá wo lọ́yà olórí burúkú wọn tí wọ́n láwọn ní náà tó wà nílọrin lọ́yà olórí bútẹ́wé àtàrẹ òtí ìtàtà rẹ̀ dì látijọ́ yìí oversize shirt ní máa wọ̀ oversize suit ní máa wọ̀ Ọlọ́run fàlùbáríkà ṣiṣẹ́ rẹ̀ òun náà tún wá bọ́ síwájú sí ojú òtí ni yóò bọ́ sínú péjì ẹ̀ yóò máa kọ different write up ṣé lọ́yà tó níṣẹ́ lọ́yà tó ráàyè ṣé máa ṣe wọ́nranwọ̀nran báwọn. ẹ wá gbogbo ẹjọ́ tí wọ́n gbá lọ́yà olórí burúkú useless imam yìí fún wọn àwọn ìní kankan rí o. àmọ́ tábùdá bá bọ́ sórí kínní òun yóò fún yín lọ́jọ́ méjì yóò fún yín 24 hours 48 hours ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ wá tà mọ́ òun kò wá jáde mọ́ torí pé kí ni wọ́n fẹ́ gbọ́ ìyẹn mo fi lọ látara Kaola gbogbo àwọn wèrè tó gbójúlé yìí àgbákò tí wọ́n ti bá wọn o ọ rí pé kò sẹ́ni tó jáde fún ọ àbí ta ló jáde fún ọ Mọ̀nsú Alhaja ni wọ́n mọ̀ wí dákú ẹkú ìyá ìsìjábà olórí ibùsẹ̀wájú pátẹ́kì ó wá dé ẹni ẹlọ́nkan ìkọ̀kọ̀ rẹ̀ ìkọ̀kọ̀ àti bàbá rẹ̀ ìwọ tí kọ̀kọ̀ tiẹ̀ ò dá atúwárí ọ ní gbangba bírílù wọlé kò tó ṣẹ́jú méjì síbẹ̀ yẹn tiẹ̀ kọ́kọ́ mara ẹni ìjọ tí wọ́n mú ọmọ yẹn wá bá Kaola lọ́tẹ̀lì tí márìndọ̀tí adábí wúndíá ọ̀gá jùbírílù tó mú jùbírílù wá kò tí ì désàlẹ̀ wọ́n ti wó lẹ́kùn ó ti di pàpà fàfà wọ́n ti kẹ́pọ̀n bó múlì fìtìnà ti Ìbàdàn wọ́n ti na ìtàn Alhaja sókè Alhaja sọ̀kalẹ̀ lókè àràfà tán lẹ́rí tí ń tẹ fóònù ọmọ kékeré lọ́mọ yìí ju tálàjà ìfimú mọ́lẹ̀ ó gba ọmọ ẹyọ kan lára tiẹ̀ ó fi kún tilé àtìgbọ́ tí Sekiu Shittu ló lọ rọ ọmọ ni àmọ́ lápò rò pé tí Sekiu bá ti fòun lẹ̀ òun ò ní fọkànbalẹ̀ àwọn èsè dọ̀tí inú ẹ̀sìn ni a máa kó bọ́ lójoojúmọ́ ni
olórí bú àlìfúlání ọmọ Ìlọrin àwẹ̀mí látútù kọjú sáwẹ̀mí báyìí o gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ bùn lẹ̀ tẹ́ ń wá kí ládàá rẹ̀ ó lọ báwọn ìyá yín nínú àwẹ̀ tẹ́ ń wá kí ládàá rẹ̀ ó lọ báwọn bàbá tó bí yín lọ́mọ àwẹ̀mí tó ti ń bọ̀ ẹ má ṣẹ̀bùn lófò ẹ má ṣe oore yín lófò ẹ wo àdúgbò yín wò tálíkà ò tán ládùúgbò yín ẹ gbé àwọn ẹrù yín sínú mọ́tò tó bá ṣe ráìsì ni ẹ rìn káàkiri ẹni ọkàn yín bá ti fún àdúrà yín ti gbà àlìfúlání ní kóòdì lára fóònù ń bẹ lára fóònù tẹ́yin náà mú lọ́wọ́ yìí ń bẹ lára tèmi yìí tó jẹ́ pé tẹ́ ẹ bá tàn kalẹ̀ strange number will never enter your phone line busy ni ó máa kọ kò sẹ́rí kò sọ̀rọ̀ ni o line busy ni ó máa kọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá àrùn mọ́jú tẹ́ ẹ lẹ́ fẹ́ pè wọlé busy ni ó máa kọ lórí line yín o àlìfúlání ẹni tó bá fẹ́ kí nọ́mbà rẹ̀ ó wọlé ní ń wọlé o wọ́n ti sọ lọ́dún tó lọ o ẹ wá wo lórí burúkú báyà kìtìpọ̀n yìí ní kíní tó rí rọ́tọ́rọ́tọ́ bí ẹlẹ́dẹ̀ gan yìí olórí ibú náà la tún fẹ́ lò fún prógráàmù lélẹ́yìí kò sì pariwo páwọ̀ ògo lọ́rin ẹ ti ẹ̀ question rẹ̀ ẹ fi monitoring sí ẹ gba special number special phone ẹ jẹ́ ó jẹ́ table phone téèyàn lè máa pè wọlé ẹ jẹ́ ó sinmi ti olórí burúkú Sẹ̀míyù Bàjáàjì nọ́mbà tí ń fún wa yìí àníyàn bá ti tẹ́ kalẹ̀ kò sí strange number tó máa wo orí fóònù èèyàn ayé ògbà mi ni mi ò bá ṣàlàyé ibi tẹ́ lọ inú setting tẹ́ ti lọ tẹ́ kalẹ̀ àmọ́ ẹni tó ń bá ti ní contact tó ti save tẹ́ bá ti ń pè wọlé ní ó máa wọlé yóò tún wá ní kí ẹ pariwo alájí mo ti ráyè pé wọlé lórí o ti pè náà wáyé látàárọ̀ tí ò lọ yóò ní ìwò lọ tún wà ń bẹ̀ tún gbé fóònù fẹ́ni tó wà ń bẹ̀ ìwọ wo lọ tún wà ń bẹ̀ stage manage ni o n tó mú tó fi lọ jọ àwọn olórí burúkú àmùdá Yésùfù àtàwọn Sẹ̀kíù Ṣítù ni o ìgbà Sẹ̀kíù Ṣítù náà ní kọ́yáyá gàmbàrí pé tí n bá ti pè ọ́ lémi mo ní kọ́ lọ bẹ́ẹ̀lì mọ́ mú lọ́rin àmọ́ àwọn àfáà lọ́rin yòókù ọ̀bẹ̀ wọn stage manage ni o ẹja jára wa o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbẹ́bùn kalẹ̀ bóyá ẹ ti ń tọrọ nǹkan tọ́lọ́run ò ṣe ọlápẹ́bùn yín ò lọ bí tó yẹ kó lọ ní o àbẹ́yìn tọ́lọ́run ti ń ṣe fún bí ọlá ṣe wà bànà wà hàn ẹ̀rí pọ́ ọlá ṣe wò dá dúró lójú kan ni o èmi kàkà kí ẹni ọlọ́run ọlá ṣe wù mò ń jẹ mò ń mu nínú owó ọlá ṣe wù àbànà àmọ́ bàbá ẹ gba special phone number ẹ jẹ́ ká gbé kalẹ̀ ibẹ̀ ni ká máa pè sí tó bá ti lè jẹ́ table number table phone tí wọ́n ń recharge MTN gbé jáde àwọn Glo ń gbé jáde direct lẹ́lọ́ rà lọ́dọ̀ wọn tó bá wá tó bí mẹ́rin kalẹ̀ tí bá ń ríngì àmọ́ fóònù Sẹ̀míyù Bàjáàjì olórí burúkú àlìfúlání yìí ẹ̀bùn òní débi tẹ́bùn lọ o Àjọkẹ́ aláyà gbangba home destroyer ọ̀fẹ́ mọ́ lo daikọ̀ fún wa ìwọ ló máa sọ fáwọn kọ́là ẹ̀ pé tí wọ́n bá ti pè kí wọ́n mọ̀ búyà kàsẹ́ẹ̀tì wọ́n á mọ̀ búyà kàsẹ́ẹ̀tì wọ́n mọ̀ ṣe pé Àjọkẹ́ ò gbẹnu tìbíìtì ọ̀gẹ̀dẹ̀ ni tó bá wá rí ìyá kẹsẹ́ẹ̀tì bẹ́ẹ̀ rí tó ń sọ nínú rẹ̀ pé màmá mi nìyá kẹsẹ́ẹ̀tì ìyá dáadáa nìyá kẹsẹ́ẹ̀tì ìwọ kọ́ lọ sọ fún wa ìyá wa nìyá kẹsẹ́ẹ̀tì ìyá tó dáa ìyá tí ò sí nídìí ààbò sí ìyá tí ò irin dọ̀tí kò ibà ń dúró nídìí ààbò sí kò sọ̀rọ̀ rí kó tún wá kó jẹ tí ìyá kẹsẹ́ẹ̀tì bá ń pọ̀n ọ́ ó rí pọ̀ tí ìkọjá ààyè rẹ ó rí pé kò tí ì bá burú lọ́wọ́ rẹ ni ìjọ tí ìyá kẹsẹ́ẹ̀tì bá ti bá burú lọ́wọ́ rẹ wọ́n tú ọjà lẹ́yìn rẹ nù. Àjọkẹ́ túlétúlé ibo lẹ wá bọ̀rọ̀ tẹ bẹ̀rẹ̀ sí kí ló dé tẹ ní starting tẹ wá ní finishing ìwọ ló launch ọ̀rọ̀ Alhaja Kudi ibo lọ wá bá dé àbí ọkàn jẹ́ informant fún POP olórí burúkú ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ ọmọ tí ò jẹ́ èèyàn mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run mo fi tànẹ́bù Muhammad mo fi sì kejì rẹ̀ mo máa fẹ́ wo programu POP kí n tiẹ̀ rí ọ̀rọ̀ mú bẹ́ẹ̀ tí n bá ti tán mo fi Ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi mo fi jẹ́rìí ẹ̀ka tí mo ní kí n wo programu POP Asisi Òsénì ẹnìkan tiẹ̀ tún ní Gani Òsénì ní jẹ́ àmọ́ olórí burúkú kò lóko rẹ̀ ọmọ bàbá oníkórópọ̀n kan ò lóko tó dáa tí n bá ti wo programu yẹn lọ báyìí níbi tó slow tó rìn mí láyà tó rìn mí lára dé ẹnà jẹjẹ kíró ni wọn wá mú ìwé sí kóòtù ìgbà tí wọn ìwé sí kóòtù wàláì mo sùn lọ ni mo láyọ̀ wọn gógó data tí ò jẹ́ mi owó programu ẹ̀ mọ́ nìyẹn ẹ rí i pé mi ò sọ̀rọ̀ kí n kó tiẹ̀ rí
torí mi ò ní ìfarabalẹ̀ tó bẹ́ẹ̀ pé kéèyàn wọ́nranwọ̀nran èèyàn rán dandan ẹni bí ikún náà ní wá kún kiri kó wá jẹ́ pé prógáàmù àṣìṣì ní jòkó ti pé mo fẹ́ mọ́ o lálàlàlàlà ẹ jẹ́ ká ẹrú ó mara rẹ̀ lẹ́rú o ẹ jẹ́ kí kìlọ̀ ó mara rẹ̀ ní kìlọ̀ kó mara ẹ̀ ní wọ́fà kí jóyè ó má ṣe bí ọba o Yorùbá láwí fún ni kó tó dá ní àgbàjàkadì ní o akéwùgbà góòdù ìṣẹ́gbẹ́ yálà ya ẹnìkankan nínú yín o Kàfílátù Kaola wọn mo lè fìtínà ti Ìbàdàn ìwọ́gán ti rí pa àti wá gbó wá mọ́ àti wá fún ọ mọ́ bá tún wá bí ọ̀dà tún jáde ìwọ́gán rí pé ò lè jáde mọ́ wọ́n ti bà ọ́ níwọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ sínú mọ́ mi kọ́ onísìnà èèyàn ni ọ́ onísìnà ni ọmọ Ahmadu Rufai tó gba ọkọ Mẹ́ríàmà àbúrò rẹ̀ nígbà tí Sàráfà lọ tán ó gbọ́kọ àbúrò rẹ̀ wọ́n so yìgì wọ́n gbákùkù kẹ̀kẹ́ ẹ béèrè pé kí ló bo ló forí sánpọ́n sí ibi tó bá tún ti mú omi lẹ́tùn mọ́ ìgbà tó tún mú ọkọ àbúrò rẹ̀ ṣé Kàsímù àbí Kọ́símù ní pé tó rún ríyun ó pò kìkì rẹ̀ gbogbo ayé gbọ́ ó yá bí so bá balẹ̀ iṣó pòórá ọkọ àbúrò rẹ̀ ọkọ Mẹ́ríàmà tún ti pòórá mọ́ lọ́wọ́ àtúríyìn mọ́ o ó tún wá mú bàbá isti dábà onírùngbọ̀n yẹ ó kẹ́ ọmọ tó bá ṣe sìná lòtẹ́ẹ̀lì ńgbà náà ṣèkí òṣìtú ló bá kan ṣe sìná ní Àbújá ẹgbọ́ gbóyin lẹ́gbọ́ wọn dẹ̀ lè ríra wọn tì àǹtí mi ni àǹtí mi Kàfílà ibẹ̀ ló ti ní máa la ibẹ̀ ló ti gbá sákàrí jáde Kàfílà tó bá gbá okó mú báyìí okó dúró lọ́wọ́ rẹ̀ ju máikrófóònù lọ máikrófóònù wà sí tí Kàfílà bá gbá àsákàrí mú tí bá ń sa kà ó ju ti máikrófóònù pòun fẹ́ ṣe wá sí lọ bàbá ńlá òṣèré orí ìtàgé ni Kàfílà o Kaola ògógó bò ọdún adé bò ìyá rẹ̀ bò lọ́nlọ́n Kàfílà ń ṣeré ju èṣèré orí ìtàgé ó ń kọ orin ju Sàní Adé lọ bọ́wọ́ rẹ̀ bá tẹ máikrófóònù bí ṣe ń gbárí kúrúkù tí ní ó mọ kúrú mọ́ ní ó mọ bẹ̀rẹ̀ mọ́ ẹni tó wàá jòkónù tó lóun fẹ́ ṣe wá sí fún wa lórí sìná alátákàràbù sìná lẹ́nu Kàfílà ọmọ Ahmadu Rufai lórí bú ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ ànígbàtà tún gbé Jùbírílù wọlé ó yìn gbà náà kó ga ó látàǹpàkò ó nígbà ó láwo tó bá ti lò tó bá ti rí pé mílíkì ò jáde lára àwọn ọmọ ìmọ̀ omi lásán ní jáde yóò kàn tún fìdí ẹ̀ wọlé ó tún gbé pì tí ò bá lu ọkùnrin kó godo àní kò ìfọkùnrin lẹ́sẹ̀ ló bá gbá lọ́ọ̀yà mú ọwọ́ ba lọ́ọ̀yà gbogbo gbèsè tó san gbogbo gbèsè tí lọ́ọ̀yà san kò é ṣe kékeré fa àsìkò tí wọ́n mú wọn pé lọ́ọ̀yà kó wá jẹ́jọ́ fún kó wá gba Kàfílà alẹ̀ látàrí kó dúró fún bàbá Akéwàgbó Ìdòyìn náà ló pé lọ́ọ̀yà àgúnmu náà rún ọṣẹ fún ọṣẹ èélá ìgbà tí lọ́ọ̀yà dé wọ́n bá sí ìdí han lọ́ọ̀yà pẹ̀sìtẹ́ rí tí lọ́ọ̀yà ń wò kíókíó bíi constitution Nàìjíríà hàn ìwà burúkú ń bẹ lọ́wọ́ lọ́ọ̀yà náà tí Kàfílà sí ìdí han lọ́ọ̀yà látàrí pé ẹjá ṣàlàyé bí kéèsì ṣe ń lọ lóòtẹ́ẹ̀lì àtowó tí lọ́ọ̀yà ó san fún owó kéèsì àtowó tí lọ́ọ̀yà gangan tí Kàfílà ó san fún owó kéèsì fún lọ́ọ̀yà àtowó tí lọ́ọ̀yà ní ilé gbogbo ẹ̀ ní lọ́ọ̀yà fi san gbèsè tán ẹ̀gbọ́n gbà tó gbé kíní jáde tó ní owó mi tó wà lọ́wọ́ ẹ̀ máa rí pé mo gbà á owó mi tó wà lọ́wọ́ ẹ̀ máa rí pé ọ̀dọ̀yọ̀ gbé jáde pé òun lọ sí law school lẹ́nugu ìwọ́n tó yẹ kó o ti máa fèsì panel kí wọ́n ti gbé ọ lọ sí LPDC kó lọ fèsì disciplinary committee tó ń bá àwọn lọ́ọ̀yà lójú jẹ́ ìwé ìyànrán dandan ẹni bí àwọn oníràhùn he èèyàn bí ìgbín ní ègbín Kàfílátù Kaola umuli fìtínà ti Ìbàdàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò ṣe Akéwàgbó Gold ṣe rí fín bàbá ìbímọ tó pọ̀ bẹ́ẹ̀ ni ara àwọn ọmọ bíbí bàbá yìí làwa yìí náà ó ti yẹ àwọn ọmọ àfẹnú bí tó jẹ́ pé àní gbà bàbá tí ń ṣe wáàsí rẹ̀ lọ́nà ọ̀tọ̀ tí ń gbègbè ayé rẹ̀ lọ́nà ọ̀tọ̀
tí ò lójú oorun bọ́mọ ó ṣe jẹ bíyàwó ó ṣe jẹ ní báká. ẹ mú fídíò ẹyọ kan wá níbi tí bàbá Akéwùgbà Góòdù bá ti dá orúkọ ẹnìkan àbí tán ti lẹ òkú ọ̀rọ̀ mọ́yàn, àmọ́ wá sí tó bá ya ẹni tó bá ya bá ní. Emir Adébáre ọ̀kan lọ́mọ dẹ̀gbọ̀n ò ṣe dá nìkan fa bàbá Koyumu. I pay loyalty, I remain loyal, I greet you. Gbogbo mùsùlùmí akú múra àwẹ̀ yóò bá wa láyé yóò bá wa láyé, àyèdẹ́ra ni ó ti bá wa. Ẹ má darun mọ́jú kẹ́lẹ́ ń pè sọ́dọ̀ àlìfùlání o, bí ẹ ń sásìkò lófò ni o. Tó bá ti horn discharge kò sí nọ́mbà tó máa wọlé. Àwọn tó bá fẹ́ kó ẹ̀bùn lọ àwọn ni ó wàá kó. Omi ìtẹ́ bá ti kó tán ilé rẹ̀ náà ni wọ́n ń kó lọ o. Lẹ fi rí torí rọ́tọ́rọ́tọ́ bí ẹlẹ́dẹ̀ gan. Ọmọ yẹ̀yẹ́.